لقد جاءكم لإيلاف قريش. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت أو طعامهم من جوع وآمنهم من خوف. آمين. اللهم لك سجدت، اللهم لك أسلمت، اللهم لك إليك آمنت، اللهم إليك توكلت، وبحق قولك ومن يتوكل على الله إن الله مع المتوكلين. أربعة نبي محمد صلى الله عليه وسلم. أربعة نبي زادا صلى الله عليه وسلم. ومجاجي لي أطوطني ẹni ọlọ́run bá bìsẹ̀ mọ́gàjì ilé yín tí ò bá ti kó ní ibú báyìí àfikẹ́ máa ṣàdúrà fún pọ̀ torí ó pọ̀ ní mọ́gàjì ó ṣe pé bí ẹ̀ bá fi tọrọ àdúrà nínú ilé náà ó sì gbà mọ́gàjì tiwa lànàbí wa Muhammad. أصلي صلاة للنبي محمد. mo rí jòní mo lánàbí tó kú tí ò kú. وأصحابه أهل الهداية والخير. ọlọ́ba àti ọ̀gá wa ànábì wa Muhammad. gbogbo àwọn tí wọ́n bá ànábì lọ ayé tí wọ́n jẹ́ kẹ́sì ṣẹ́kù. sallallahu alayhi wa sallam. torí bẹ́ẹ̀ bá bọ́lọ̀ ń bá jogún ẹ̀sìn fún èèyàn nínú ayé tí wọ́n ń ṣẹ̀sìn bí ò bá lẹ́ni gbèsè lọ́wọ́ ẹ̀ ẹ̀sẹ̀ àtúnwò lé náà. وأصحابه أهل الهداية والخير. وأصحابه أهل الهداية والخير. Abu Bakr radiyallahu ta'ala àwọn tí wọ́n bá nẹ́bí ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ àfa nẹ́bí wọ́n gba ẹ̀sìn náà pẹ̀lú ikhlas mímọ́ ló jẹ́ kí ìsìlámù ṣẹ́kù bí ìbá jẹ́bẹ̀ ni àwọn èèyàn ti yọ púpọ̀ ti ìsìlámù wọ́n ti lù ọlọ́run ìgbéwò. ọlọ́run náà ti wá gbogbo àwọn èèyàn ọlọ́run tí wọ́n ti lọ́wọ́ bá wa tẹ́ wọn. الهداية والخير وأصحابه أهل الهداية والخير. لولا التاريخ لذهب كثير من أخبار الأكاديمية. àwọn nìyẹn àwọn tí wọ́n já tẹ̀ ìnímọ̀ àwọn tànánù wọ́n fi tí wọ́n kí bàbá wa gbà èyí tí orí wọn kún tí gbogbo ayé wá wá pé bàbá afẹ́bà yín fa èyí tí wọ́n sì ṣe ni wọ́n ń gbà àwọn náà ni bàbá wa Muhammadu Jamiu olówó. وما يسامي بأرف ناقة الذنبا. wọ́n kì í fi òkè rílẹ̀ lẹ̀ ẹni bá wà lókè wọ́n máa ń kí pé ẹkú òkè ni. okùn tá a fi wọ́n máa lù wọ́n kì í fi mú adìyẹ lójà. bóyá yorùbá burú kó wá mú okùn tá a fi mú adìyẹ kó wá mú lọ sí kára kó fẹ́ lọ mú màálù wálé. bàbá mo kí n pẹ́ kó ilé ọ̀rọ̀ ìlú ìbàjẹ́. títí láíláí ni torí iṣẹ́ bẹ́ẹ̀ ló ń bẹ lọ́wọ́ yín. ومن يسامي بأرف ناقة الذنبا. ó dùn mí púpọ̀ lónìí. ìlànà kò sáré fún mi ó dùn mí púpọ̀ mo fẹ́ lu gidi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. àmọ́ tó kún mo ti ládéhùn pẹ̀lú àwọn jàmọ́ lónìí
ní Ìjẹ̀bú mo ní wàásì. Àwọn bàbá wa Àjàdí olówó ẹ tóbi púpọ̀ Ọlọ́run sì ní gbé yín tẹ́lẹ̀. Ọmọ ìbùdí. Mo ń bá ń tẹ́sán pẹ̀lú lọ́wọ́ bàbá wa. Olóyè púpọ̀ apátápítí ọ̀rọ̀. Wọ́lá kí ilé òfò ìdàgbà. Sábà ní mo palẹ̀ rẹ̀ mọ́. Nígbà tí wọ́n pè mí pé ọmọ mi bímọ mi. Èmi mọ́ bímọ. Bẹ́ẹ̀ni ṣubúrúṣu wọ́n kọ́ di fà kóbi lórí inú. Ẹ̀fẹ́ lòtú ọgbọ̀n ṣẹ́jú. Wọ́n ṣírò 15 minutes nínú ẹ̀. Bàbá wa ṣúgà Ọlọ́run yóò bàjẹ́ o. Amina. Alábàárìkà ní Muhammad. Amina. Gbogbo ọlá náà ó pọ̀ o. Alhamdulillah. Ó pọ̀ o. Lẹ́yìn nìkan kí làwọn òbí yìí ṣe fọ́lọ́? Ilé wo mi ń bẹ̀rẹ̀ bá? Wọ́n bá pín lọ́tọ̀ọ̀tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó bá mu sílé kọ̀ọ̀kan ó kálukú máa dúpẹ́ náà. Salamullahi. Bẹ́ẹ̀ bàbá mi mọ̀ pé mọ̀ lóore ẹtúbọ̀ mú tẹ̀síwọ̀ àpẹẹrẹ lánàá. Alayka ayyuha wakil. Wọ́n pọ̀ yẹn bẹ́ẹ̀ nínú ayé tá ń lò yìí tó rí rí wọn. يعذبك العظيم من الحياة. Ẹnu ní ẹjọ́ yẹn kéré èèyàn ní kéré tí ó yọ oyè kí kéré. يعذبك العظيم من الحياة. Nígbà wọ́n bá sẹ́yìn bó bá wò yín náà yóò mọ̀ pé kéré lóye tún kéré lọ́jọ́ orí. يعذبك العظيم من الحياة. Ọ̀rọ̀ yìí kì í ṣe ní mọ́kọ̀ kí ní bẹ́ẹ̀ kú kalẹ̀ Ọlọ́run ní yóò bàjẹ́. آمين. Omi tí kí ànásìrì. أدام الله حياته. Ẹ̀rọ dáadáa. أدام الله حياته. Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín sà. آمين. Ọlọ́run ní Muhammad. آمين. Wọ́n ní nígbà tí wọ́n yọ lónìí tán ni wọ́n lẹ́ni à ń wá òun orí yìí. Pẹ̀lú pé ẹ sọ bẹ́ẹ̀ ni owó 5,000 fún bàbá yín lọ ní. Wọ́n àti ìlú kẹ̀kẹ́. عليك أيها الوكيل. Wọ́n bá di January 5 ẹsẹ̀ wa mọ̀ ẹ mú bàṣẹ àdáni ẹ̀rọ owó wá sí Abẹ́òkúta. يمجدك المجيد من الحياة. Ọlọ́run àlùbáríkà tí mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ní kalẹ̀. Àwọn mọ̀nyánmọ̀nyán. Bàbá wa Sambo. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run ni yóò bàjẹ́ fún yín sáà. آمين. Ẹlẹ́gbẹ̀rẹ́ àlẹ́bọ̀ Muhammad. صلى الله عليه Owó وسلم. 5,000 ló máa bá yín lọ lé. سلام. Ó yá gbọ̀ngbà wa. وإذا الدنيا جمعا مسلمدا. Àbí ìfọkànbalẹ̀ ayé rẹ̀ ti dá. كذاك Ó ti ní bí ire gbà wá. Ìwọ náà wá sí ìrìn ó mi sùúrù. على الباقين من خلفائهم. Ọlọ́run wọn náà gbọ́dọ̀ gbogbo àwọn ìyàwó Ọlọ́run. Àwọn àyàlù ìjìnsà. Àwọn eléyìí ni wọ́n kọ́ṣọ́ bẹ́ẹ̀ sìn. Gbogbo àwọn bàbá yìí Ọlọ́run má jẹ́ àwọn ọmọ tì. كذاك Ọlọ́run wọn náà gbọ́dọ̀ àwọn ọmọ wa tá a kú lónìí Ọlọ́run ṣe lọ́mọ àgbàdà. آمين. لا إله إلا الله. Tí wọ́n kí gbogbo wọn fún Ọlọ́run. Àwọn bàbá wa yìí bàbá wa gbogbo wa pátá ni mo kí àwọn ربك على الباقين من خلفائهم. wọ́n ṣe ráyè ìjọba òní bàjẹ́. آمين. Àwọn tí wọ́n ṣe kọ̀nsídà Ọlọ́run mú bàbá ṣàlékún àlùbáríkà. آمين. Ìjọba ẹ̀ bá ní ìmọ̀ báwọn ó tu àlùbáríkà sí òfin lò. Ìmọ̀ àkóní tí mò ń jẹ o. Àfa kan bẹ wọ́n kò ní mọ̀ fùfú mu. Wọ́n á ní kán lọ yí ìfáìtì wọn, wọ́n wá yí ìfáìtì wọn wá sí prógrámù. Nígbà táwọn adé, wọ́n wá ń sọ fún mi pé ṣé èrò wọn nínú àwọn. Wọ́n ní ìṣàdúrà fáwọn bá bẹ̀rẹ̀ àdúrà. Wọ́n á ní Ọlọ́run bá ṣàlékún ìmọ̀ yín. Wọ́n ní bàbá ẹ̀dá òun ti kọ́ tí àwọn pọ̀ sílẹ̀ nílé. Òun ò lówó tẹ̀ jáde. Ẹ sọ fọ́lọ́ kó dìmọ̀ tó kù mú. Kó sì dá kókò òun ní tí mò ń jẹ. سلام. Wọ́n gbé èdè tí wọ́n gbọ́ láyé rẹ̀ tí ìwé ìgbọ́. Ọmọ ọ̀gá ni wọ́n. على الباقين جمعا مسلمدا. Bí orí ikú yìí. ẹni tí wí billahi allazi la sharika lahu. Àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ta níwùsì ní Táírò nígbà àbá àti wí.
ó dàrú. Wọ́n ti gbogbo àwọn àfọ́ ọlọ́run àti gbogbo àwọn ẹlẹ́rọ tó wà lórí ìkàlẹ̀ ẹ dákun ẹ sábà mí àti gbogbo àwọn màmá àti bàbá wọn kí gbogbo wa lọ́wọ́ ní tó bá yẹn. Asọ́rọ́ọ̀dì ọlọ́run ní tó bàjẹ́. Nínú ìmọ̀lẹ̀ wa lókun stéètì ní wa. Alhamdulillah. Pàtẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nínú mi wáyé inú mi dùn ara mi yá. Ìmọ̀lẹ̀ ìwé ọlọ́run ní tó bàjẹ́. La ilaha illallah. Ọlọ́run ìfẹ́tẹ̀ ní sí mi. Ọlọ́run bá mi sílẹ̀ fún mi. Mo wá kí oníwàásí àgbáyé. Ẹ bá ṣe Adamallahu hayatahu. Gbogbo ẹni tó bá rí ìmọ̀lẹ̀ tí o bá ti gbà fún wá sí tí mo fẹ́ ṣe lónìí nù. Tí o bá ti pè lóko tí ń jẹ́ wọ́n máa kí kú ilé ni láàárọ̀ nínú ilé wọn tó bá di lálẹ́ kò ní lè yàn kí wọn. Nínú àwọn ìràwọ̀ ni lọ́bẹ̀ òkúta tí ó dàrú. Lọ́bẹ̀ stéètì tí ó dàrú. Táwọn ẹbí ń ṣe fàárí. Ọlọ́run o, àwọn kan ti wá ní fàárí bẹ́ẹ̀ rí tó ṣe gbígbà tó yá àárín wọn mọ́. Bẹ́ẹ̀ ti wà yìí nínú tí o máa pa yín lẹ́rù ní kẹ́ ẹ má kú sí kékeré. Torí gbogbo tẹ́ ẹ jẹ́ pátá lọ́wọ́ ní káwa jẹ́. Gbogbo tẹ́ ẹ jẹ́ pátá lọ́wọ́ náà jẹ́. Ní ti máa ń bà mí lẹ́rù kan lọ. Mo ti yan da iná àti ẹ̀ ti yanjú ọ̀rọ̀ 120 years lórí òun dùn mí. Èmi ò mọ tiẹ̀ lọ. Alhamdulillah. Ọba tí ń ta àṣírí gbogbo kúrò lára yẹn, ọlọ́mọ ta kúrò lára yẹn. Àmín. Ẹ sọ̀rọ̀ dáadáa. Àmín. Bí ẹ bá yẹn ní lajú tí àwọn ilé wọn bá yẹ sọnù lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ni wọ́n tó ní mi. Ibi ikú yìí o, tí wọ́n yà pírátíkà ní sọ. Ẹni ẹlọ́run bọ̀ wá. Alhamdulillah. Ó kún Ìjẹ̀bú ní Ẹ̀gbá, Ìjẹ̀bú, Ìyẹ̀wò, Kábàárẹ̀ mọ gbogbo ẹ̀ Ògùn stéètì náà ni. Nínú ọdún kò lè rí àmì bẹ́ẹ̀ tán lẹ́gbẹ̀ẹ́ gbogbo bí nàá. Bọ́lá dàrú lọ́dọ̀ yẹ̀ kò dàrú lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀. Bàbá mo kú oríire, ìyá ọmọ wọn náà kú oríire, àwọn tó bí yín méjèèjì ẹ kú oríire pẹ̀lú ọmọ bí. Bẹ́ẹ̀ bá lọ́mọ bí àwọn tí wọ́n jòkó nígbà yìí wọ́n bí sí. Bàbá yìí olóríire tó torí láyé ní sí èmi lórí. Ẹnà ìwé lọ́dọ́tà lórí bẹ́tù ọ̀rọ̀ ọ̀gbìnà. Bímọ àbá àtọ́sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ó ní gbogbo ẹni abíkọ́lé bímọ láyé. Ọlọ́run ti yanjú ẹ̀. Wọ́n á ṣẹlómi ìlàpọ̀, wọ́n ṣàlùmí ìlàpọ̀, wọ́n á ṣẹlómi oníbí tàbí ń pa. Ẹnà ìwé lọ́dọ́tà lórí bẹ́tù ọ̀rọ̀ ọ̀gbìnà. يعطي الإله لمن يشاء ويمنع. Sọ́rí ìdádúró tó kọ́ bá ní ọ̀hún. Ọlọ́run fi dí orí pọ́, ó fi dí nǹkan kan fún ọ ní orí yín. Lọ́dọ̀ wá bẹ́ẹ̀ pọ̀ tó pọ̀ lápọ̀ kó wọ́n tán pè lápọ̀ ni. Akóredé máa ń pè lápọ̀. Alhamdulillah. Adétúlé, Adéwálé. Orúkọ tán pè lápọ̀ pọ̀. Bí mo ti dúró sọ̀rọ̀ yìí, kéèyàn bá ní obìnrin bẹ́ẹ̀ ti ń dára bẹ́ẹ̀. Táwa lanu táwa lọ́gbọ́n wò báyìí. Àwọn ẹni Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ tó máa ní ìlú yóò ti ilé ẹ̀rù. Torí Ọlọ́run ò fàyè ilẹ̀ fún obìnrin níbẹ̀. Ìlú ìyẹsẹ̀ wẹ̀yẹ múlẹ̀ àrùn. Wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ̀ tọ́mọ náà yé. Àti ilẹ̀ ìlú ìyẹsẹ̀ wẹ̀yẹ múlẹ̀ àrùn. Kò sí bẹ́ẹ̀ sí pé dẹ́kun màlẹ́ ń lọ ní ẹ̀kọ́. Sọ fún ìyàwó rẹ kó máa fọmọ rẹ lọ́mọ dáadáa. Dákun tó bá ń bínú kó máa fọmọ lọ́mọ lásìkò náà. Kó máa kírun déédéé nínú ilé ẹ̀sìn yẹn wà. Alhamdulillah. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ yín ò níbi abadé yìí, mo ti ń wí ni. Àwọn ètò kan wá máa dá tafarraqa. ماذا تفرق في الإسلام بين
وأنتم يا عباد الله إخوانا. صلى الله عليه وسلم. nígbà tí mo ti ka ìdí sùnmọ́ mu náà kí ló ṣẹlẹ̀ yìí báwo ni o ṣe ní kà wá a ṣe ní nípe ń bẹ̀ báwo ni o ṣe ní kà wá tá a ní nípe ń bẹ̀ alábi ni akpọ̀rọ̀ صلى الله عليه وسلم. munafiki fi hadhihi li ummati qurra'uha. olórí ikú tí ó pọ̀ jù ó ní alábi ló sọ bẹ́ẹ̀. صلى الله عليه وسلم. kò sí náà pẹ̀lú munafiki ọlọ́run ò ròyìn wọn pẹ̀lú tó dáa kò gbókò lọ́wọ́ fi ròyìn wọn ẹ jẹ́ lálàṣẹ ìyàwó rẹ̀. ọlọ́run ikú tí ó pọ̀ lóòjọ́ àwọn tí wọ́n mọ̀ nípa òun ni wọ́n jọ lórí ikú rẹ̀. wọ́n á ní gbà fúnra wọn ẹ̀yẹ́ ló ń bá gbé sókè ẹ̀ dábọ̀ wọ́n tì kó wà lókè. ماذا تفرق. ẹni tó bá ṣe pé ìmọ̀ ló ní ọmọ tó fà ìyá gbogbo akọ́lá mọ̀ bá kan náà. ماذا تفرق. gbogbo akọ́lá mọ̀ bá kan náà. mọ̀lẹ́lẹ́ ṣe Ádámù. رضي الله تعالى عنه. àti bàbá wa ṣe Kamaluddin Al-Adabi. رضي الله تعالى عنه. bàbá wa Yusufu Al-Abwaji. رضي الله تعالى àwọn عنه. mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ kéwù. wọ́n sì kọ́ àwọn ẹgbàágbèjì àwọn èèyàn ń kéwù àwọn bí wọ́n ti lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ماذا تفرق. bẹ́ẹ̀ni في الإسلام بينكم. ẹ̀sìn náà bọ̀rọ̀ wájà. kí ló sọ̀rọ̀ náà wá kí làwọn ká. ماذا تفرق. kí ni wọ́n jí nínú bá rẹ̀ tó di pé àdúgbò sórí ibú. ماذا تفرق. ẹni náà bá ti kú lọ́wọ́ ẹ̀dá kù. ماذا تفرق. ẹni bá ti dásí wípé wá sí ló máa ṣe ẹ̀dá kù ẹ̀dá máa pè kó máa ṣe. ماذا تفرق في الإسلام بينكم. ìwọ́n tó bí ọmọ tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ilé ìlú wọn. a sì ní gbọ́ o ìyẹn ò fẹ́ràn rẹ̀ jo àmọ́ pílẹ̀sì ẹ̀ bísáàdì rí fún wọn. ماذا تفرق. ilé àwọn mùsùlùmí pọ́ǹpùdé ibi afọ́nì gan ìtú fọ́nì. wọ́n wá ní àkọ́bí ọmọ nígbà nípa tá a sọ bẹ́ẹ̀ fún ẹ. wọ́n bí ọmọ bò ẹni ọlọ́run bá yàn ni. ماذا تفرق. wọ́n á bí arìnrìn lọ́mọ kan ó tún gbé sórí àga. ló ń pàdé rẹ jẹ́. الإسلام بينكم. àkọ́bí ọkọ àkọ́bí ọmọ kọ. ẹni ọlọ́run bá yàn. wọ́n lè ágbé lórí. ìzázálà mọ́wúlẹ̀ mọ́rẹ̀ yìí ó dùn ún sẹ́ni ìlú. bí ẹni àbísọ́rí nínú ilé wọn ní kàtàndà òdù yìí ọba àwọn ọmọ wa tẹ ọba gẹ̀ẹ́dì lásìkò ìgbà ìwọ̀n ọlọ́mọ ó tún wá dé rẹ̀ náà tán ó tún wá dúró bí ọ̀dẹ̀ wọ́n sẹ́ ń pé bàbá ní pé ẹ̀sà alẹ́ ìdòkó. وما يستطيع المرء تخصيص نفسه. ألا إنما تخصيص قسمة رحم. ẹ̀dá náà ní bọ́lá olórí eléyìí ẹ̀dá gbà fún kó ìrẹ́ ilé kan gbogbo wa. ẹnìkan ní ìmọ̀lẹ̀ ìwé òní ó wá kẹ́yìn sí kò tí kí ẹ pé inú òkùnkùn ló sùn sí. èèyàn kan ní ó ń bẹ̀rù ìgbà èèyàn ní ó ń rìn yìí níjọba mọ̀lẹ́bí ṣe ká ádámọ̀ ń ṣiṣẹ́ kọ́lá. ṣé o Kamaluddin Al-Adabi kó náà wájú ọ̀nà. ماذا تفرق. ọ̀dọ́ wa Yusufu Al-Abwaji tí wọ́n ń gba ẹrù lọ́wọ́ lágẹ̀mọ́ jọ́nà lóhùn kó là wá. في الإسلام بينكم. bẹ́ẹ̀ni وأنتم يا عباد الله إخوان. Ànábì sọ pé àwọn tí wọ́n ní صلى pírọ́fíàmù الله عليه وسلم. àwọn tèmi gẹ́gẹ́ ní káàfà àmàgbàfà ìbẹ̀rẹ̀ lọ́kọ̀tù. kò sí Kùránì mọ́ ni ṣé kò sí Kùránì mọ́ ni èyí tí wọ́n fọ́ èyí táwọn ẹni Ọlọ́run máa ń sàlórí àpáta tí gbogbo tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ó sì máa ṣẹlẹ̀ lórí àpáta. ماذا تفرق. ẹni mo mọ́ tó dé àṣírò. الإسلام بينكم. يا عباد الله إخوان. kí ló gbé dání láti fi lọ́wọ́ wa olóhùn sálábí kí ní débẹ̀. àwọn sálábí lè àwọn tá a tẹ̀lé àwọn
ẹni rẹ̀ àná tá a jẹ́ kẹ́sì bàjẹ́ èèyàn mélòó ló gbẹ̀sì lára rẹ̀ ẹ lè máa wò wọ́n wọ́n yé sábà sórí ni Fọlá bílò. nínú ìgbìmọ̀ Akẹ́rọ̀. tẹ̀lá sì ní mi tọ́lápálá tọ́lá mọ́tò tọ́lápálá tọ́kọ́ mọ́ṣáláṣí bí wọ́n ti máa ṣe dáwà mú tọ́ba ti wá ṣe tọ́ba ti wá rí àǹfààní eléyìí gbogbo àwọn tí ń tẹ̀lé pátá ẹ̀ ní lórí ilé lára ẹnìkan wọn. Máa àtàfọ́ ọkọ̀. Ọlọ́run mi sọ pé má aṣọ àbàkún mi musibati. Àwọn obìnrin ilé ẹ̀ṣẹ́ pọ̀. بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. àmọ́ ìwọ ló lè bàjẹ́ sí wa ò bàjẹ́. Bàbá ní ẹ̀kọ́ fẹ́ tẹ̀síwájú àwọn onígbà fún ọ. ìtì ẹ̀ nílùú ìfẹ́ tí ọ̀rẹ́ sọ́rọ̀ mi. gbọ́n ti láyè ká máa kẹ̀ṣẹ́. kò sẹ́sẹ̀ mẹ́sìn ti pa àwọn tí wọ́n máa ń sílẹ̀ rí i pé kò sẹ́sẹ̀ bí wọ́n ti ń dàgẹ̀ṣẹ́. وما أصابكم من مصيبة ọlọ́run rẹ̀ ànábì sọ̀rọ̀ ẹ̀sìn fún wọn àmọ́ lásìtà àlẹ́yìn bí mo sọ ètè. Bíwá kíyè a sì máa ń nítorí pé àwọn kan ṣẹ̀ṣẹ̀ á lọ máa kàn wọ́n lẹ́sẹ̀ lẹ́sìn tó ṣe pé ìwọ ló ní ìlú. sallallahu alayhi wa sallam. ẹ̀sìn bá ń ṣe kí jẹ́sìn ànábì gan. ọba tó ní ànábì ló ní wọ́n fún ànábì tó fún wa ní. وما أصابكم من مصيبة Many people are perishing because they lack of understanding. àwọn èèyàn ní ṣègbè tó ń kó kò ní ìmọ̀. ìmọ̀ tó sọnù lọ́wọ́ wa ló dé àmà tẹ̀sẹ̀ pọ̀sẹ̀ táwọn èèyàn fi mèsìrò. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم. àwọn ọmọ yìí kú tẹ́ ẹ kó ara yín. tàbí gbádùn ayé àwọn èèyàn gbádùn yín. àwọn tí wọn ò fẹ́ yín wọ́n pọ̀ jù àwọn tí wọ́n fẹ́ yín lọ. فبما كسبت أيديكم. nígbà tá a gbé sórí skéèlì níwọ̀n gbalẹ̀ láàrin tó tẹ̀lé yín. فبما كسبت أيديكم. Ọlọ́run ní tẹ́ ẹ fà ní. Mo fọ́ tèmi Ọlọ́run gbé dání. Gbogbo tí mo mójútó, gbogbo tí mo gbé kalẹ̀, gbogbo tí mo yọ jáde lẹ́yìn bá tó ṣubú. وبما كسبت أيديكم ويعفو عن كثير. Ẹni ọgbẹ́ nìyẹn, ẹ máa ṣiṣẹ́ lára rẹ̀. màlẹ́kà là ń mú wa. àlẹ́ mi sábà máa ń gbá létí ọ̀tún tí ó tún fọ̀tò sí sí wọn. olóòtú rí yín o mọ. àwọn kòkòrò tèmi tiẹ̀ kó dání òtí ẹ̀ níjẹ́ òkú tiẹ̀ kókó láyé lọ́dọ̀ mi náà. فبما كسبت أيديكم ويعفو عن كثير. Ẹ̀ẹ́dẹ̀jì bó bá ń náwó rẹ̀ wá. ó pa àjọ ọlọ́run níbi. ó ní gbàgbé inú ayé. ó máa fi rántí inú ayé rẹ̀ ó nítorí rẹ̀ fún ọ̀run. Ọlọ́run wá fi àyà yẹn tú àyà Suratu Nisa'i. Quran 4 àyà 79 ti sọ pé. ما أصابك من حسنة فمن الله. Ó lè tí ń bá ṣe dáadáa tẹ́lẹ̀ nínú ayé yẹn. Famin Allah. èmi ọlọ́run mo ṣe. Torí pé al-khayru min Allah wa ash-sharru min ash-shaytan. Ash-shaytanu fi nafsi. ó lè rìn láyé kó má ní ẹ̀mí mẹ́ta. àkọ́kọ́ bàbá. nafsul amara. ẹlẹ́ẹ̀kejì nafsul mutma'inna. àti nafsul lawwama. àwọn ẹ̀mí tí wọ́n sọ fún ẹ pé wáyé tó jẹ́ bàbá olówó nìkan lọ́dọ̀ sí pé kò sún tán láyé o. àwọn ẹni ọlọ́run tí wọ́n bá ní nafsul mutma'inna ẹ̀mí tàwọn ẹni ọlọ́run náà máa ní orí ọlọ́run lélẹ̀ tí ẹ̀ ló déhùn tí wọ́n ń bọ̀ wá. ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك. Ìtẹ́ ṣe lè ń gbà. Ìtẹ́ ṣe ò lè ń gbà. Àwọn èèyàn tí wọ́n sọ pé pé alẹ́ ẹgbẹ́ mi sọ̀hún ẹ̀ ń wúwìkúwì bẹ́ẹ̀ ń tó pé wúwìkúwì náà ni wọ́n ṣe ń lé sí yín lẹ́nu. وما أصابك من سيئة
fún ẹ̀rọ náà lọ ọ̀rẹ́ rẹ lọ́wọ́ kẹ wá yàn kan rẹ̀ tó wá pẹ́ gan tó wá lọ dájọ́ ẹ̀ nítorí tiẹ̀ ẹ wá jọ ń pètè abú lórí ẹ̀ wà láàyè orí ibú ló ṣe bẹ̀. وما أصابك من سيئة ولنفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا. púpọ̀ tó yà àkókò àwọn máa sọ ọ̀rọ̀ Ànábì wa Muhammadu kan èyí tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ àgbà fún ni o àbàsọ̀rì àgbà fún ni ẹni Ọlọ́run bá ti yàn ẹ̀dá kò tí kó lè rọ́nà lọ káwa náà lè rọ́nà lọ wọn náà fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ jọba oní òní gbà ìwọ náà òní dọ̀rẹ́ ọba. dáná. Ibn Abbas olóbàrà náà wá Ọlọ́run bẹ̀rẹ̀ bí Ànábì níjọ́ kan. Àwọn èèyàn yéèyàn tó yàtọ̀ sí èèyàn àwọn tí wọ́n kún in lọ́wọ́ ọṣẹ́ àwọn tí wọ́n tẹ̀lé ni dé ojúde ọ̀la tí wọ́n bẹ lọ́dọ̀ Ànábì Muhammadu wọ́n wá jókòó. Wọ́n wá dára tó ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí gbàgbé máa rẹ̀ létí. Àwọn kan wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn àwọn kan sọ̀rọ̀ Ànábì àwọn kan sọ̀rọ̀ àwọn Ànábì Ọlọ́run tí wọ́n ti wá. Wọ́n á jókòó wọ́n wá wí. Ẹ máa wọ ẹ̀kọ́ lára ọ̀dà àwọn Ànábì Muhammadu. Àwọn kan wá sọ nínú àwọn tí wọ́n jókòó tí wọ́n sọ̀rọ̀ wọ́n wá sọ pé. Bóyá sísú ẹ̀jọ̀ mi yìí. Ẹ ṣe tọ́lọ̀ ń tẹ̀ nígbà tọ́lọ̀ ń mọ̀pá Ànábì ń wà. Kí ló dé tó ní kí Ànábì Ibrahim jẹ́ ọ̀rẹ́ rẹ̀? Ṣé wọ́n mọ̀ pé ọ̀gá gbogbo ayé ń bọ̀? Wọ́n wá jọ ń dámọ̀ràn. Ìyẹn túmọ̀ sí pé ọ̀pọ̀ ìlú olórí tó ṣubú sí kòtò ọmọlẹ́yìn rẹ̀ ló kó wa. Nígbà àìgbà fún ni. Eléyìí ikú náà sì ni wọ́n máa ń rí ikú sí tí ó gbà. Ẹni tí ò dá fún tí ò fẹ́ kó dá fẹ́ lómi. Bàbá sọ fún ẹgbẹ́ lágbàjá òwúrí bí wàá ní òun pọ̀. Nígbà tó mọ̀ ọ́ bá tẹ̀sẹ̀ bọ̀ ní ó bá ká ọmọ bọ̀. Ọlọ́run ṣe fún ní Kàlílù. Ọlọ́run ṣe gbà lẹ́bẹ̀ẹ́ ìmọ̀ ní ọ̀rẹ́ rẹ̀. Èsì. Ànábì Ìsá Ọlọ́run ṣe fún ní rúhù. Nàfọ́dà fi hì mí rúhù yìí náà tọ́lọ̀ sọ́nà Al-Qur'ani. Ìyá rẹ̀ ò lóyún pọ̀pọ̀ ọkùnrin ò bá lóyún. Ó sì lóyún obìnrin. Ọlọ́run fẹ́ mi sí náà. Ọlọ́run ṣe fún ní rúhù. Ẹ̀ṣẹ̀ tí wọ́n pa Ànábì Mùsá ní kàlámù ọ̀rọ̀. Ibi ìwádìí tí wọ́n rọ̀ nù. Nígbà tí Ànábì wa Muhammadu ló bá jáde láti inú ilé. Ó wá rí gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Ànábì ti gbọ́. Ànábì bọ́ tàtàrà níbi ọ̀sọ̀ fún ọ pé gbogbo tẹ̀ ń gbé látàrọ̀ mo gbọ́. Ànábì Ibrahim àtẹ̀wé ní lẹ́ẹ̀kan Khalilullahi ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ náà nílò tó wọ́n wọ̀ dáadáa lè kó sí ọbẹ̀. Ọlọ́run kò ṣàlẹ̀ ṣàtúrí pé ọ̀gá dáadáa ni. Ànábì Ìsá tẹ̀ pè ní rúùmù òdodo ní ọ̀gá dáadáa ni Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ànábì Mùsá ọ̀rọ̀ ọlọ́ta ẹgbẹ́ ní òdodo ni kò ṣe wọ́n bẹ́ẹ̀. Ànábì Ìsá wá padà wálé. Ànábì tí òkú ọdẹ ọmọ mọ́lẹ̀ kí ló sọ wá di dandan gbogbo ọ̀dọ̀ délé olówó. Ẹ gbọ́dọ̀ lọ́mọlẹ̀. Nígbà tí wọ́n ti rí mi náà, ìràwọ̀ nílé ọlọ́run lè ṣe.
وأنا حبيب الله. Wọ́n àwọn ọ̀nà kí ní tọ́tẹ̀ kọ́kọ́ pè mí fún láṣáká. A lọ kó jẹ́jẹ́ ló tún tábà kú rẹ̀. Wọ́n á ní nígbà tí mo wá mọ̀lúdì mo rí pé eléyìí dàmí láta. Àbíkẹ́ wá sí fún wa. Ìmọ̀lẹ̀ nílé ìmọ̀lẹ̀ kà nílé kò sì gbọ́dọ̀ kà jẹ́. Ọdún sọ gbogbo ayé darú fún yín owó mẹ́lẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ bá ní ká bẹ̀rẹ̀ sí ní kùnà lọ́wọ́ ẹ̀ náwó tán. حبيب الله ولا فخر. Tọ́lá irú oníwàṣẹ́ àgbáyé yìí kò lè gba less than 10 million. Ìlú èmi náà sì ibẹ̀ mú mánéjì 10 million náà. حبيب الله. Bàbá wa ṣúgà àgàgà. أنا حبيب الله ولا فخر. Anásírí àgàgà. حبيب الله ولا فخر. Àwọn èèyàn pọ́nlẹ̀ dákù lọ́wọ́ báwo láti wá ṣe sí. ولا فخر. Ìgbà fún ni. Nígbà tí mo pàdé ọba wa yìí Ramadan ní Omara ṣúgà. Nígbà tó mi dàbí fún yín nù. Bóyá ọ̀rọ̀ mọ́lẹ̀. Àìmọye tó máa ní ìrà òtútù nílẹ̀ lóko báyìí. Òun kẹ̀ ló lẹ̀ lóko ọlọ́run ò lẹ̀ lóko. وأنا حبيب الله. Àyàfi tó bá ṣe é pé ó ní irọ́ ló dúró ní. Tọ́wá ipò orí ìtọ́jú ọlọ́run gbé dìde ló tọ̀. Ẹgbà díẹ̀ ló jáde. Èmi àti wọn wáyé ọ̀rẹ́ wọ́n wá sọ fún àwọn àbábàjẹ́ ìrírí àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú wọn. Àwọn odindi òkè tí gbélé mi. Àwọn èèyàn tí kì í ṣe èrò. Wọ́n wá ní ṣéwù ńlá ni ó dé yìí o. Ẹ jẹ́ ká ṣàdúrà fún wa. Ṣéwù ńlá ló dé yìí o. Èmi àti Sírù Ṣéèkì lájọ wà رضي الله تعالى عني وأنا حبيب الله ولا فخر. Wọ́n lè ká ṣàdúrà fún odidi ìlú tó pẹ̀lẹ́ nìkan wọ́n lẹ́ni tó wọlé yìí o. Wọ́n wá ká sórí bẹ́ẹ̀lì wa wọ́n ní máa ṣàdúrà fún ọ. Ẹ sọ àyè ọ̀rọ̀ tí mi yé bà mí yọ náà. Ẹ sọ àyè ọ̀rọ̀ ibi wọn ti ṣàpọ́nlé yẹn ní Mọ́kà. Àwọn ará Mọ́kà kan ò mọ̀ ẹ́. Láàbọ̀ wá ní ẹgbẹ́ kálukú wá lọ́tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn. O bá jẹ́ síbi mọ́ mu. Iye ó bá wọn ti pa. Wọ́n ti ọ ni. Àti kálí tọ̀rẹ̀. أنا حبيب الله. Anábì òkú ọ̀dọ̀ ọlọ́run mọ́lẹ̀. Ó yin gbogbo àwọn anábì tí wọ́n ti lọ. Ó ní kó ti rí anábì Ibrahim yẹn ọlọ́run yẹn. خليل الله وهو كذلك. Ó bẹ́ẹ̀ ni Isa bẹ́ẹ̀ ni Musa bẹ́ẹ̀ ni. Ó ní àmọ́ ìní ànábì. حبيب الله. Ànábì tí ò gbọ́. وأنا حبيب الله. Ànábì tí wọ́n ti fún láṣẹ ẹnu. Wọ́n máa yàn tíkù. Ànílà wà èmi wà ìlà wà yòyòrà. Àtàwọn owó ṣe ní ìdùnkù wá ẹni ó kọ́ ànábì àṣẹ ni. Ẹni ó kọ́ ànábì àṣẹ ló kọ́ ànábì. Ànábì tó máa ní pé òun ti fẹ́ràn wọn kan fáàmù wọn. Àwọn tí wọn ò sí lọ́dọ̀ ànábì tó ṣe pé bó bá náà kí wọn gbogbo àwọn ìjọ rẹ̀ ó sì gbà bẹ́ẹ̀. Ànábì gbà fún wọn ni. Ó ṣe wá ní àná Habibullah. ولا فخر. Bí gbogbo wọn ṣe wá pọ̀ tó ní èmi lọ rẹ́ ọlọ́run o. وأنا حامل لواء الحمد Wàlá fákà. Wọ́n ní tó bá di lọ́rùn èmi ní gbà sí ọpẹ́ dání. Wàlá fákà là kò sí fàlẹ́ rẹ̀ o. Nàá. وأنا أول شافع. وأول مشفع يوم القيامة ولا فخر. Ọlọ́run làkọ́kọ́ ẹni tí wọ́n fún ní freedom. Wọ́n fún àtẹ́tẹ̀ freedom pé máa ṣe bó ti wọ̀. يوم القيامة. Nígbà kan bá fún freedom kan wọ́n tún sọ fún pé gbogbo ẹni ó bá tún wọ̀ máa ń yẹn dáhùn. وأول مشفع يوم القيامة. Lọ́dọ̀ gbọ́dọ̀ ìjà ó máa. ولا فخر. Ẹni tó ń rí kò sí bàálù lẹ̀ o. Wàhánà àwọn lulẹ̀ wàhánà kírámù lẹ̀ àwọn wọ́n ní àwọn gbogbo ànábì yẹn ṣe pọ̀ tó èmi lọ́lọ́run fi ṣe àpọ́nlé fún gbogbo wọn. أغرب الأولين والآخرين. Ẹ jẹ́ gbà fúnra wa ẹgbẹ́ là ń lọ. Ẹ jẹ́ gbà fúnra wa. Ẹ jẹ́ gbà fúnra wa. Tá a bá gbà fúnra wa, á lè tètè rọ́nà bọ̀. Ìràwọ̀ àgbáyé lọ́rùn fẹ́ lómi. Ìràwọ̀ tòsí lọ́rùn fẹ́ lómi. Ìràwọ̀ àdúgbò lọ́rùn fẹ́ lómi. Yàrá sì ní tẹ̀lé. Ibẹ̀ náà ànábì ọlọ́run. Ànábì Yakubu. عليه الصلاة والسلام. Ayọ̀ pàmí púpọ̀. أكرم الأولين والآخرين. Wọ́n máa ń gbé kiri káàkiri yún parí ẹ̀. Kí ni
fẹ́ máa lọlé. Akramakumullah. Fúlọ̀ wọn máa ń gbé sáìpọ̀sì kan sí orí títì báyìí. Wọ́n wá kọ síbẹ̀ pé rule your world. Rule your world. Ha! Lo ayé. Èèyàn mélòó ní ayé rẹ̀ lò? Báwo má sọ̀rọ̀ ìjà ni lò ó lọ́rùn? Àmín. Ó sàmì dáadáa.